Oyemekun máa mú dásílẹ̀ mo gbọ́ ẹnu pani mo gbọ́ ẹnu pani máa mú tún ní ṣe àkọ́kọ́ bẹ́ẹ̀ ni lórí sọ̀jọ́gun ẹnu lọ ọmọkùnrin Àkúrẹ́ tó kó bọ̀ ó má gàdá périn ọmọbìnrin Àkúrẹ́ tọ́jà ìbọn mọ̀ sí mi ló pẹ̀fọ̀ ìyá lọmọ ẹlẹ́yìn kùlẹ̀ àgbéwúre ìyá lọmọ gbígbígbí níta lùpẹ̀kù ṣé mi ẹ̀yìn mi fórí ara ẹ̀ ní ìyá lọmọ lómi méjì kan péjèjì lálà àlàkàn tí pé rí mọ̀dó mímọ́ ayé ìṣàkúrẹ́ ké mọ̀mọ́ láṣọ àlà tèmi nínú ọ̀kẹ́ iye mi ìyá lọmọ lọ́jà méjì kan náà lọ́rìjọ́ àná tó rí tágún àná mèsì àná yé ìyá lọmọ agbọ́n mẹ́rin lẹ́yìn mẹ́rin abẹ́ kèrèkèrè bí àsásàrà ọ̀tọ̀ ní takúrẹ́ ọ̀tọ̀ ní tòyèmẹ́kun o ó mọ̀ díyàn ọ̀gbọ́n lákúrẹ́ o ọmọ alákọ̀dà kan mẹ́rẹ̀ẹ́rin so ọmọ olè táwọn tọpọtọpọ ó lé ọmọ ẹ̀rìn ìró ọmọ àdó bàbà ọkọ̀ bàjẹ́ bí ọmọ abíkò lójú jàdúró ọmọ wọlẹ̀wọlẹ̀ sómi odò mu ọmọ òkè lisa níbi ó ṣọ̀pọ̀ sí o ọmọ olúmèsì ànáyè ọmọ olúmèsì ànákòrú ìpalẹ̀ fàgbàná tẹrú tọmọdépò yíyọ̀nà òkè lisa o ọ̀sán olé ìsìnkàn ọ̀pẹ̀kẹ́ olódìkè pọ́nyin ẹni odílígbé nànà ìsìnkàn o ẹ̀sẹ̀ lú kò bá kó mórí mọ́ró kéjàgbà ìsìnkàn mímù èjìyàn mímù ó mọ̀ tó mìíràn o ọmọ onígi mẹ́ta òkè ẹ̀dá ọ̀run tìmọ́tìmọ́ o agbára olókè ẹ̀dá ó dàgbé ọmọdé tó tọ kurupọ̀ òdì rẹ̀ ó dàgbé ọmọdé tó tẹ kuru pélébé ọmọ lọ́jà Òṣòdì ànáyè ọmọ lọ́jà Òṣòdì ànákòrú ọjà Òṣòdì náà ti rú wẹ̀wà ìrà o òye ni mo ti yá o mo bòye lọ o òye ni mo ti yá o mo bòye.